ولا تطغوا má tayọ ààlà ẹ má ṣẹbọ ولا تطغوا ẹ má tayọ ààlà ẹ má bá wọn gbéégún. gbogbo ẹgbẹ́ kan tí wọ́n bá dálẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n gbé òwò lélẹ́yìn báyìí kí làmà tí wọ́n ń ṣe nínú eléyìí ẹ má bá wọn ṣe ẹ ṣàdúró lórí la ilaha illallah muhammadun rasulullah ẹ má wọnú tí ó ba ìmánì ìjẹmọ́ ìlà bí ìmánì ẹ̀dá bá ti bàjẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ àlùkì àmẹ́ ti bàjẹ́ kò sí tí ọlọ́wọ́ bá dá tàbí sí ọlọ́wọ́ máa kọ́lá tó ní jẹ́mù wà ní ilẹ̀ rẹ̀ ẹ̀yìn èyàn àtàjẹ̀nà wọn dá ilá sọ́rọ̀ ètí mo tó rí ẹ̀dá yìí ẹ̀sìn ọlọ́run bẹ́ẹ̀ bá ìlú àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń pa kájà sọ bẹ́ẹ̀ bá ìlú àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń fẹ̀yìn wọlé bẹ́ẹ̀ bá ìlú àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń gbé nítorí náà àlìjànú lọ́lọ́run tàwọn bẹ́ẹ̀ bá ìlú àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń tó gbogbo tọ́lọ́wọ́ bá ń ṣe ní kò tí ẹ̀ dáwọn ológun gan bọ́lọ̀ ń bẹ lẹ́yìn ọpẹ́ wa àwọn ń jẹ́rìí pé kò sí ọba kan àyàfi Ọlọ́run ọba tí ò lórogún kò sábìjọ fọ́lọ́run Ọlọ́run ò pé ẹnìkan má sì pé ẹnìkan lẹ́yìn Ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ́run ọba ti sọ abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba ìjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run má mú pẹ̀lú Ọlọ́run olùpè kan tó máa pè lẹ́yìn Ọlọ́run tẹ́ẹ̀sì mọ̀ yí pé Ọlọ́run yìí òun nìkan ló lè ṣe gbogbo nǹkan. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. àtúwájẹ́ rí pé ànábì wa Muhammad bó ṣe jẹ́ gbajúmọ̀ tó ẹrú Ọlọ́run ní òjíṣẹ́ Ọlọ́run ní ìjọ Ọlọ́run kó máa bá a. هو حبيبنا. òun lolólùfẹ́ wa tí wọ́n bá dákọ̀ rẹ̀ á sì máa yòǹbó rẹ̀. وقرة أعيننا. òun ni tútù ojú wa bọ́bá dálì kíámà òun lẹ́nu kọ̀ọ̀kan wọ́n máa retí. صلى الله عليه الصلاة يقضي بها حاجتنا. ìjọ Ọlọ́run kó máa bá a ìkẹta wa tọrọ fún ìlú Ọlọ́run mọ́sàsẹ́ ni tó fi bí àbùkátà ẹnì kọ̀ọ̀kan wa. ويفرج بها قربتنا. ìkẹta tọrọ fún yìí sẹ́ni tó fi yọ gbogbo tí ń jẹ́ bànújẹ́ ẹnì kọ̀ọ̀kan wa kó lára wa. ويكفينا بها شر أعدائنا. wá sẹ́ni tó fi gbé wa borí ọ̀tá. وسلم عليه. àtàláfíà Ọlọ́run kó máa bá Nábì Muhammad. وعلى آله وأصحابه. ìjẹ́ Ọlọ́run tá a wá ń tọrọ bá Nábì kó máa bá wọn aráalé rẹ̀ kó máa bá wọn sábẹ́ rẹ̀. سلاما كثيرا. lọ́pọ̀lọpọ̀ lálàáfíà. أما بعد. lẹ́yìn náà عباد الله. gbogbo àwọn ẹrú sí Ọlọ́run. خطبتنا اليوم ọ̀rọ̀ àwọn bàbá wa ní jímà tòní. تدل على الاستقامة بالله. yóò máa dá lórí ìdúró déédéé pẹ̀lú Ọlọ́run tọ́ráyé ti bàjẹ́ ó ti dàrú àfi ká wá dúró déédéé pẹ̀lú rẹ̀. واجتناب عن شرك به. ká sì wá jìnà sí pé ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run ká jìnà sí i. واجتناب عن شرك به. ká wá jìnà sí ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run náà. جمال العقل بالفطر. ẹwà làákàyè tí a máa sọ pé yẹn ní làákàyè òun náà ní kó máa ronú pa Ọlọ́run pé ìgbà kan lọ́run mi ò dúró lẹ́yìn ìyá mi, ìgbà kan ní ilé ìdókò, ìgbà kan ní rákò. وجمال اللسان بالصمت. ẹwà ahọ́n tọ́lọ́run fún àwọn òun náà ní kó máa dákẹ́ má jẹ́ kọ́rọ̀ rí ọ máa pọ̀ jù. وجمال الكلام بالصدق. ẹwà ọ̀rọ̀ sísọ tí a máa sọ yí pé lágbájá mọ̀rọ̀ sọ lágbájá aláhọ́n mọ̀rọ̀ sọ púpọ̀ òun náà ní kó máa sọ lógo. وجمال الوجه بالعبادة. ẹwà kéèyàn dájú kọ bí kan yí pé ibi tó dájú kọ ibi dáadáa ni ibi tó dájú kọ nǹkan má dà láàrẹ̀ pẹ̀lú ibi tó dájú kọ òun náà ní kó dájú kọ ẹ̀sìn ọlọ́kọ̀ máa ròyìn rẹ pẹ̀lú ẹ̀sìn
وجمال حال بالاستقامة. wá rí ẹwà ìṣesí kún níṣesí yẹn dáa ẹ̀ta lè wípé ṣesí rẹ̀ dáa òun náà lẹ tó dúró pẹ̀lú ìṣesí pẹ̀lú Ọlọ́run. قال معروف الكرم. wọ́n ní àgbààgbà tí ń jẹ́ Ma'ruf al-Karimi. رحمه الله تعالى. àwọn bàbá wa ní kọ́nà máa yọ́nú sáà àgbà náà. من عمل للثواب فهو من التجار. wọ́n ní ẹni tí máa ń ṣiṣẹ́ fọ́lọ́run ń kírun ni ń gbààwẹ̀ ni ń rọmi sí mọ́sálásí ni ń gbálẹ̀ mọ́sálásí ni gbogbo sẹ́yìn òwú tí wọ́n ń ṣe nítorí pé kọ́lọ́run lè sàn wọ́n lẹ́sàn irú ẹni bẹ́ẹ̀ ẹni bọ́lọ́run ṣòwò ni. ومن عمل خوفا من النار. amẹ́ni tí bá ń ṣiṣẹ́ fọ́lọ́run tí fi ń páyà iná ẹgbẹ́ ìfẹ́ wọná lóye máa kírun yóò ìfẹ́ wọná lóye máa gbàwẹ̀ yóò. أو طعما في الجنة. àfáà Ma'ruf al-Karimi ó ní àbí wọ́n ń ṣe nítàrí pé ń tàn án ìpé kan fẹ́ wọ àlìjánnà. فهو من العبيد. irú ẹni bẹ́ẹ̀ irú ẹrú Ọlọ́run ló wà inú ẹrú Ọlọ́run iná ló wà. ومن عمل لله. amẹ́nìkẹ́ni tí máa ń ṣiṣẹ́ fọ́lọ́run ó ṣe tiwájú ó ṣe tẹ̀yìn ó ṣe tààrin ó ṣe tẹ̀gbẹ́ ọ̀tún ó ṣe takọ́ọ̀sì nítorí tọ́lọ́run ni wọ́n fi ń ṣe kẹ́yìn. فهو من الأحرار. irú wọn lẹ́ẹ̀máa pè ní ọmọlúàbí ni. وهي مرتبة عالية. àwọn tá a wá pè lọ́mọlúàbí àyè tó ga ni wọ́n wà níwájú Ọlọ́run ni wọ́n wà lọ́dọ̀ Ọlọ́run. أيها المسلمون على ترك محمد. àwọn bàbá wa láwọn pé àwa mùsùlùmí tá ń bẹ lójú ọ̀nà Ànábì wa Muhammad. عليكم بالاستقامة بالله. wọ́n lọ́dọ̀ owó wa pẹ̀lú ká dúró déédéé pẹ̀lú Ọlọ́run. wọ́n bá ń jẹ́ mùsùlùmí má jẹ́ káwọn aláwo tún máa yí ọlọ́dọ̀ wọn má jẹ́ káwọn onífó tún máa yí ọlọ́dọ̀ wọn má jẹ́ káwọn ọlọ́pẹ̀lú tún máa yí ọlọ́dọ̀ wọn. والاجتناب عن الشرك به. káwá jìnnà sí ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run a máa bọ Ògún ni a máa bọ òòṣà ni a máa gbégún ni a máa wà láàrin àwọn ẹlẹ́yọ̀ ni a gbọ́dọ̀ jìnnà sí gbogbo ẹ̀. لأن الشرك نوعان. wọ́n nítorí pé ẹbọ tá a rí òun ìran méjì lẹ́bọ wọ́n pín sí méjì. شرك أكبر وأصغر. wọ́n ní ẹbọ kékeré ń bẹ ẹbọ ńlá sì ń bẹ. فالشرك الأكبر. wọ́n wá ní ẹ̀wá jẹ́ ká tọwọ́ bọnú ẹbọ ńlá irú ẹbọ wọ́n la lè pè lẹ́bọ ńlá. صرف العبادة لغير الله. kéèyàn ó yí ìjọsìn padà yàtọ̀ sọ́lọ́run kọ́mọ̀sí lọ́wọ́ kọ́mọ̀sí nǹkan míì ẹbọ ńlá nù kò sí nǹkan kan tọ́jú. أو للجن. àbí kọ́ ọ máa wá sí àwọn àlìjànú kó o má àwọn àlìjànú lọ́lọ́run tó ṣe pé oníjọ́ táwọn náà bí ọ̀hún ṣẹ́ wọ́n lè ní odé fìlọ̀ ọmọ kínkínní wọ́n lè ní kó o lè lọ pàkátà wọ́n lè ní kó o lè lọ bí tí ò yí sí láti lọ inú eléyìí ẹ̀bọ ni. أو من الأنبياء. àbí kọ́ wá wá nẹ́bí Ọlọ́run kan lọ́lọ́run kò sá nẹ́bí tó wáyé tó wá ní ẹ̀mú lọ́lọ́run iná lànàbí yìí sábì tètè pariwo pé èmi ẹ̀ sọ Ọlọ́run o ẹ̀rú Ọlọ́run nìyí. أو من الأولياء. àbí inú àwọn ẹni Ọlọ́run ká má mẹ́nì kankan lọ́lọ́run nù wọn lójú ẹjẹ́ báwọn tẹ̀blíìgì báwọn kan bá kọsẹ̀ wọ́n wá dákọ̀ ṣéwù wọn iná làwọn tẹ̀blíìgì fi yarí pé ẹ má dákọ̀ ṣéwù yín bẹ́ẹ̀ bá kọsẹ̀ bí kankan bá rọ́ọ̀lù yẹn má dákọ̀ ṣéwù yín ẹ ti fẹ́ mú ṣéwù yín lọ́lọ́run. أو الشجر. àbí kẹ́yìn ọmọ wa bọ igi. أو الحجر. àbí kẹ́yìn ọmọ bọ òkúta kí wọ́n sásọ mọ́gi kí wọ́n sásọ mọ́kúta. أو البحر. àbí kéèyàn máa wá bọ búdó kó ṣe yí pé lọ́dọọdún wọ́n lọ bẹ̀ wọ́n tẹ̀sẹ̀ bọ́ wọ́n máa wí nǹkan bí lẹ́nu tó ṣe pé sífàtẹ́ bí ń ròyìn odò ń Ọlọ́run lónìí. فلا معبود من الخلق حق إلا الله. kò sẹ́nìkan tá a lè sìn nínú gbogbo tọ́lọ́run ọba dá yányá lódodo tó ju Ọlọ́run ọba tó dá wa lọ. إذا شهد المسلم. bí mùsùlùmí bá ti jẹ́ ẹni tó ní شهادة بلسانه. tó ní ashhadu an la ilaha illallah tó wí gbólóhùn pẹ̀lú ahọ́n rẹ̀. موقنا بها بقلبه. tó wá dúró lọ́kàn rẹ̀ tó ń wà nínú gbàgbọ́ rẹ̀ yìí pé ha ẹ ti ń wí ìwò náà lọ́lọ́run tó dá. أن لا إله إلا الله. ìtọ́ wá dúró lọ́kàn rẹ̀ náà ni pé kò sí ọba kan àyàfọ́ lọ́hùn tó ti lè wí bẹ́ẹ̀ tó sì wà lọ́kàn
ẹ̀sìn Ọlọ́run ni ودين التوحيد ẹ̀sìn mọ Ọlọ́run lọ́kan tó fi gbogbo nǹkan ó fi tì sọ́dọ̀ Ọlọ́run ودين الشهادة ẹ̀sìn jẹ́rìí pé ha mo mọ̀ pé wọ́n lọ lọ́hùn kò sọ́lọ́hùn mi lẹ́yìn rẹ̀ ودين اليسر ẹ̀sìn rọrùn ni kìí ṣẹ̀sìn pákáleke ودين النصافة ẹ̀sìn mọ́tótó ni ókè àyílà ọ̀fọ̀jú ọ̀fọwọ́ ọ̀fọ̀sẹ̀ ọ̀yọnu bọ́bá ṣe ń bẹ̀ wákàtí bára àrùn bọ́bá jẹ́rí tẹ́nu rẹ̀ máa ń rùn ní rùn. من ذا الذي يقتدي به في أعماله tàlàfẹ́ fi kọ́ sí Ọlọ́run nínú gbogbo nǹkan tó dá nínú gbogbo ṣẹ́ẹ̀ṣe rẹ̀ tàlàfẹ́ fi kọ́ sí Ọlọ́run في الخلق níbi ìdẹ́dà ni ẹ̀wọ̀n bí wọ́n ṣe dẹ́dà kálukú wa والرزق níbi ìjẹ ẹ̀mú ni ó ti ń jẹ bọ̀ láti inú oyún ìyá rẹ̀ ọmọ bó ṣe ń jẹ bàbá rẹ̀ ọmọ bó ṣe ń jẹ ìwọ gan ọmọ bó ṣe ń jẹ nínú oyún. وما غير ذلك àtàwọn kankan tó yàtọ̀ sí gbogbo àwọn ìta àkàkalẹ̀ tó ti ṣe pé iṣẹ́ ìsìn Ọlọ́run ni. وقال تعالى Ọlọ́run gangan fúnra rẹ̀ wá ń sọ. فاستقم كما أمرت ó ní wa Nábì wa Muhammad dúró gẹ́gẹ́ bá a ṣe pa ọ́ láṣẹ. ومن تاب معه àwọn tí wọ́n bá sì láwọn gbà fún wa Nábì náà káwọn náà dúró gẹ́gẹ́ bí wa Nábì bá ṣe dúró. ولا تطغوا ẹ má tayọ àlẹ́ ẹ má ṣẹbọ. ولا تطغوا ẹ má tayọ àlẹ́ ẹ má bá wọn gbégún. gbogbo ẹgbẹ́ kan tí wọ́n bá dálẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n wò pé òun eléyìí báyìí kí làwọn tí wọ́n ń ṣe nínú eléyìí ẹ má bá wọn ṣe ẹ ṣàdúró lórí la ilaha illallah muhammadun rasulullah ẹ má wọnú tí ó ba ìmánì ìjọba ìlà bí ìmánì ẹ̀dá bá ti bàjẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ àríkè àmọ́ ẹ̀ ti bàjẹ́ kò sí tí ọlọ́run ọba dá táàdé sí ọlọ́run wọn máa kọ́ lápò ní jẹ́mu wà lẹ́sí ilẹ̀ rẹ̀ yàtọ̀ ẹ̀yìn ẹ̀yìn àtàjẹ̀nù wọn dá iná sọ̀rọ̀ ètò òdòdó yẹ̀ dá yìí ẹ̀sìn ọlọ́run bẹ́ẹ̀ bá ìlú àwọn ọmọ ẹgbẹ́ kan tí wọ́n ń pa kájà sọ bẹ́ẹ̀ bá ìlú àwọn ọmọ ẹgbẹ́ kan tí wọ́n ń fẹ̀yìn wọlé bẹ́ẹ̀ bá ìlú ọmọ ẹgbẹ́ kan tí wọ́n ń gbé nítorí náà àlìjànú lọ́lọ́run tàwọn bẹ́ẹ̀ bá ìlú àwọn ọmọ ẹgbẹ́ kan tí wọ́n ń tó gbogbo ńlọ́lọ́wọ́ bá ń ṣe ní kò tí ẹ̀ dáwọn lókùn kan bọ́lọ̀ ń bẹ bẹ́ẹ̀ bá ìlú àwọn ọmọ ẹgbẹ́ kan tí wọ́n ń gbé òórùn kan ràn ní ọlọ́run kankan kọ́ òjò kan rọ̀ ní ọlọ́run kankan kọ́ atẹ́gùn kan ń fẹ́ ní ọlọ́run kankan kọ́ ha ẹ wo àwọn wèrè èèyàn ẹ wo wèrè ẹgbẹ́